mi dùn èmi náà dùn. Ẹ̀fọ́ mi ò wọ́n rárá o. Ẹ̀fọ́ mi dùn èmi náà dùn. Ẹrù ẹ̀fọ́ lówó péréje. Owó ẹ̀fọ́ mi ò wọ́n rárá. Ọmọ ẹlẹ́fọ́ yìí ti dé o. Ẹ̀fọ́ mi dùn èmi. Àbúrò mi èyí. Mo ti rò ó wájú, mo ti rò ó sósì. Mo ti rò ó. Mi ò mọ ohun tí mo fẹ́ ṣe, kò sí ohun tí mo fẹ́ ṣe, kò sí ohun tí ìwọ náà máa ṣe sí. Jọ̀ọ́, jẹ́ n lọ sékòó. Kí ìyà yìí kúrò nínú ayé wa, ìyà yìí pọ̀ jù. Torí Ọlọ́run, jẹ́ n lọ sékòó. Tí n bá lọ sékòó, ìwọ náà á dunnú, máa tọ́jú ẹ̀. Jẹ́ n lọ sékòó, jẹ́ n lọ ṣoríire, jẹ́ n lọ hustle. Àdúrà ni kó máa gbà fún mi. Òòṣà bàbá wa á tì mí lẹ́yìn, á tì ìwọ náà lẹ́yìn. Àǹtí mi náà, kò kú ṣe pé inú èmi náà kì àdúnà lọ́pọ̀lọpọ̀ báyìí náà. Àmọ́ ṣé mọ̀ pé èmi àti yín náà la wà ní àbáyé náà. Èmi àti yín náà ní lọ́pọ̀lọpọ̀ báyìí náà. Tí bá wo wájú náà, ẹ̀yin náà lèmi náà mi á rí. Tí bá wo ẹ̀yìn náà, ẹ̀yin náà ni mi á rí. Tí bẹ́tẹ́ náà bá lọ sí àpò, kí lẹ fẹ́ kémi náà mi á máa wò báyìí. Mo mọ̀. Àmọ́ ó fi dá mi lójú pé tí bá ti dé Èkó, iṣẹ́ tí bá kọ́kọ́ ṣe, ìwọ ni màá kọ́kọ́ send owó ẹ̀ sí. Jọ̀ọ́, ìyà yìí pọ̀. Ó ṣàmọ̀ ìyá Ṣẹ̀kí, wọ́n mú ẹ̀. Ìgbà tó lọ sí Èkó tó dé, adúrú nǹkan tó kó dání, adúrú nǹkan tó kó wá. Ayé ẹ̀ nítumọ̀, jẹ́ káyé tàwa náà nítumọ̀. Àdúrà ni mo fẹ́ kó ṣe fún mi. Ṣàdúrà fún mi. Máa tọ́jú ẹ̀, jọ̀ọ́. Nítorí pé àwọn alálẹ̀ náà, àwọn náà lè máa wò báyìí náà. Àwọn náà á fẹ́ lọ síwájú lọ́pọ̀lọpọ̀ náà fún ẹbí wa náà lọ́pọ̀lọpọ̀. Àtìgbà tí ìyá àti bàbá náà ti lọ báyìí náà, àwọn náà là ń gbé fà lọ́pọ̀lọpọ̀. Tí ẹ̀yin náà bá ti wá jáde síta náà, tẹ́ bá ti wá lọ pa owó wálé náà, á ti wá da lọ́pọ̀lọpọ̀ báyìí náà. Kẹ́ lọ kẹ́ bọ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí náà. Tí ẹ̀yin náà bá fi wá dẹ́kun náà, iṣẹ́ kékeré náà, àwo ńlá báyìí náà lẹ́yìn náà mi á rí báyìí. Àṣẹ. Ìgbàkúgbà náà tí ẹ bá fẹ́ lọ sékòó náà, àwọn alálẹ̀ náà mi á máa bá yín lọ báyìí náà. Àṣẹ ṣé ọkọ mi. Ṣé òòṣà máa gbè wá o. Àṣẹ. Òòṣà ò ní fi wálẹ̀ o. Àṣẹ náà, àṣẹ náà. Hello, ọmọ Kẹ́hìndé. Ẹ kújọ́ mẹ́ta. Báwo ni gbogbo ẹ̀? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó ṣeun ọjọ́ o. Ọlọ́run á bá mi kẹ́ o. Ó ṣé ọkọ mi o. Mo lówó tó sẹ́ǹdì yẹn. Wọ́n náà rọ́mọ kẹ́ o. Ó ṣé ọkọ mi o. Ọ̀rẹ́ mi béèrè ẹ̀. Ìyá Àgbékẹ́ náà béèrè ẹ lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni àlàáfíà ni gbogbo wa wà. Olúwa ṣeun. Ó ṣeun o. Mo dẹ̀ rí owó tó sẹ́ǹdì yẹn. Ó ṣé, Ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́ o. Ó ṣé, mo dúpẹ́ o. Ó dáa. Màá jèrè o. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi o, màá jèrè o. Màá jèrè iṣẹ́ ọwọ́ mi o, màá jèrè o. Bàbá ẹ kó jáde. Ẹ pẹ̀lẹ́, ẹ káàárọ̀. Ẹ tí kọ́kọ́ kí wa. Ẹni kówó jáde, ẹ máa kọ́kọ́ kíyàn náà. Ká tó kówó jáde. Owó ò tí sílẹ̀ báyìí, owó ò tí sílẹ̀ rárá. Owó ni ò sílẹ̀ bàbá náà, kí ni gbogbo eléyìí báyìí? Irú lélẹ̀ ilé ni bàbá. Tó lẹ̀ náà. Màá fún yín lówó. Irú ọ̀rọ̀ wo ni bàbá? Ẹ wo. Mo bí mo ṣe ṣiṣẹ́ mi náà. Iṣẹ́ tá a ṣe lẹ̀ báyìí àti rẹ ni wàá gbà. Wọn ò tí gbà á. Ẹ ní sùúrù fún mi. Bàbá ẹ ní kò sọjá. Àdúrà nǹkan tẹ kó síbẹ̀ níjẹta, ẹ̀wọ̀n nǹkan tó kún lẹ̀ náà ẹ̀dẹ̀ lẹ́ẹ̀tajà. Ìpínlẹ̀ tún pọ̀ yìí ẹ̀dẹ̀ ní kò sówó ẹ̀ẹ̀tajà. Àti ìrẹ́lẹ̀ kankan káwọ́ wá ra díẹ̀. Nígbà tá a ti parí ọdún, wọn ò tí wàá ra díẹ̀. Kí leléyìí lẹ́yìn adìẹ lélẹ̀ tọ́ kí leléyìí? Ẹ̀dẹ̀ sọ pé ìtajà igi lẹ tún fà yìí, kí ni gbogbo eléyìí báyìí sì báyìí? Bínú. Máa kọ nǹkan kan, má bínú. Máa fún yín lówó yín sẹ́ẹ̀. Bàbá tí bá padà wá lọ́la. Ẹ bá fún mi ní owó mi, máa kó tọ́kí, máa kéde ẹ̀yìn ni. Máa kéde ẹ̀yìn, máa kó tọ́kí yín ni o. Mo sọ fún yín bàbá mi ò láìkẹ́ o. Ẹkọ mi kì í má láìkí máa bínú sí yín ò láìkẹ́ o. Gbọ́, má bínú. Ẹ ṣé o. Ó dàbọ̀. Mo jókòó tí látara ojú mi ṣe mo gò méjì. Mo wọ ẹnu ẹ̀. Wọ́n mi tẹ̀ ní ṣùgbẹ́dùn yẹn.
iṣu tí mo ní pẹ̀lú ẹni pé ṣówó ti tèmi fún mi business ó pè mí àti ẹ̀pọ̀ fún mi ní share ti tèmi kí n máa lọ. kí ló ti ẹ pé owó nìkan ló mọ̀ nítorí owó lóye bẹ̀rẹ̀ tí ń da ọ̀rọ̀ báyìí lẹ́kùn mi owó náà fún mi kì í ṣèyàn báyìí náà tó wá ṣe àwọn náà tó business kan tí mò ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ DJ I will give you your money. lẹ́yìn owó tún ni ìwọ ló mọ ọjọ́ ọjà ìwọ ló mọ ohun tó kàn kó bá mọ nǹkan tó kàn ló lè jókòó sí kó máa lóun ṣe fàájì. wo mẹ́sẹ̀jì ẹ̀ ṣó ti tán báyìí. tó ti tán accurate price ló tún ṣe òtún lè fi kankan lé ṣé mi wọ́n mọ́tò débi ni. BJ wọ́n ètò yìí ń ṣe báyìí náà BJ kí ló ṣe ẹ kí ló ṣe ẹ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òwúrọ̀. ọmọ àjẹ máa wọ̀ máa pẹ́ rọ̀ ní gbọ́. má tàbí lọ bá iṣẹ́ ní Dubai yẹn wọ́n ti pè mí last week. Good boy. Bring it, sir. Asiko shani gbogbo. Welcome, sir. You are welcome, sir. Yes, sir. Àgbékẹ́ mi ọ̀wọ́n. Ayé mi, Àgbékẹ́. Bóò ni nǹkan? Àgbékẹ́ mi ọ̀wọ́n. Mo sì ń bọ́ sọ láti jọ. Ọjọ́ òru àlọ́ tún fẹ́ gbọ́ mi. Mo ń sọ fún ọ. Ìfẹ́ rẹ̀ ń dá lọ́rùn. pẹ̀lú iṣẹ́ security yìí náà lè fẹ́ fi fẹ́ mi. Gbogbo ẹ̀mí àwọn tó wà nù bíbá yìí. ọwọ́ yín ló wà. Ọwọ́ mi ló wà. ṣé tí ìṣó ẹ̀mí ara yín débi pé ìṣó ẹ̀mí. Àjọkẹ́ ìfòyó lẹ́hìn tó bá gbé wọn ni ń tọ́jú ẹ̀ o fún kí n sọ lónìí báyìí kí n fi ẹ lónìí báyìí lónìí tí n bá sọ fún gbogbo àwọn tó wà lẹ́yìn gbogbo ní arígbẹ̀dẹ̀ phase 2 phase 3 phase 4 yìí wọ́n fowó tún mi ṣe. ẹ wà lẹ́jà ẹ̀yà ẹ wà lẹ́sà ẹ̀fà ẹgbẹ́ òun náà lẹ̀ kúrò lójú kan bí omi adágún. ó dẹ̀ mọ̀ mí o ara nǹkan tí mò ń sọ fún ọ nù. aṣọ tó ń wọ̀ yìí nǹkan lè ń wọ̀ láti ibi ìjẹta òfin kiri ẹ̀fọ́ láti jẹ ẹ̀ta fẹ́mi káyè rẹ̀ ó dáa káyè ní kí ni tí yín pẹ̀lú aṣọ tí mo wọ̀ èmi fúnra mi mo má ṣe pé òun fẹ́ fi máa kiri lójoojúmọ́ kò dẹ̀ sí ìtò kan yìí bẹ́ẹ̀ aṣọ mi ni ṣáṣọ yín ni àbò ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ tó òun ṣe. ó dà mọ́ gbòòrí ọ̀rọ̀ ẹnu ẹ̀ kàn mọ́ ń dá mi lọ́rùn ni ọ̀rọ̀ ẹnu ẹ̀ yẹ Àgbékẹ́ ó mọ́ ń dá lọ́rùn kò lè dùn mí Àgbékẹ́ sọ́ọ̀bà ń lọlé tí èmi sáà ni ó ṣe tèmi jọ̀ọ́ mú nífẹ̀ẹ́ rẹ̀ tí màá nífẹ̀ẹ́ mi sọ pé ń gbélé bàbá mi ta ilé bàbá mi lé ìyá mi máa gbé ta nítorí ẹ̀ mo nǹkan tí mo sọ. ẹ ní sùúrù ẹ já sí báyìí. ọsẹ àwọn wúyà ẹ tètè lọ kó gbogbo ẹ̀ wá kẹ́ wá gbé ta lọ́la tó bá ti dọ̀la bóyá ká mo bá ṣe máa ṣe kẹ́ kówó wá ẹ̀yin tẹ́ pẹ́ ẹ̀yin ní láàkáyé. Àgbékẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ ni torí mo nífẹ̀ẹ́ rẹ̀. bàgá ẹ̀ ń bèrè káṣọ àbẹ̀mí lọ fún lóbì. Dúró normally aláyé tó máa kọjá lábẹ́tẹ̀ wa yẹn orí ní aláyé yẹn ó white ni orí. Dúró àti understand iṣẹ́ ogun ló ń ṣe gan o understand ní Nàìjíríà ò easy fún àṣìṣe ẹ̀yà jẹ́ gbé débẹ̀ òkè tí mi òun ló gbọ́ kó fún mi. Before kí ló ṣẹlẹ̀ mọ́tò ẹ̀ takú mo bá ti ní sẹ́ẹ̀ ọmọ tó máa ní kó fẹ́ fún mi kó máa ṣí dúró ẹ̀ bá oníkó mọ̀ pé ní gàdí mi normal ó kó wà ní wá bẹ̀sàmọ̀ grace ní àgórí. Mi believe ọgbẹ́ ọ̀yá mi náà máa rí bísà kan sí pé ọ̀yá àfà mi náà wà bù sórí tí n bá bù sórí kí n parẹ́. ẹ̀fọ́ ẹ̀rà mi o ẹ̀fọ́ mi dùn èmi náà dùn jáde káàsà ṣé kí n wá. ṣé ẹ̀fọ́ ẹ wà pa. ó dùn ẹ̀fọ́ mi dùn èmi náà dùn. kò wọ́n dádì. rárá mi ò wọ́n o. ẹ ló ní. Èlé ìlú lè fẹ́ dádì mi mo ní 200 mo ní 300 ó ní 500 náà wà sá. ọ̀nà ọ̀dẹ náírà ńkọ́. kò sí dádì ẹ bá mi rẹ̀ pọ̀. ẹ̀fẹ̀ wọn o. ẹ̀fọ́ mi dùn. àwọn ó wà lóko wà lórí pété tó sọ pé ẹ̀fẹ̀ dùn. dádì ẹ bá mi rà 200. ẹ mẹ́yọ̀ kan wá. mo rí pé ó wà ọjọ́mọ tó dáa ni o. ẹ ṣe sà àmọ́ ẹ ṣe sà eléyìí gan kọ́ ni 200 o mo máa yọ kúrò ní. onífẹ̀ẹ́ náà irọ́ o ńlá mo fẹ́ o ti kéré jù. ó ní 500 ní dádì ẹ bá mi rẹ̀ ẹ̀fọ́ ilé ìdẹ́ fresh ó dùn. oṣù ọ. ó dùn ṣé mo sọ wípé. wọn náà kọ ṣé wọn náà dùn. bàbá mo dùn pa. wọn ló máa ṣe o.
wọ́n ló máa ṣe ọbẹ̀ àwa ṣe kó tó lọ kí wọ́n tó wá sí pé ó ń dùn ó tó wá sí pé ó ń dùn àwa ṣe kó tó lọ náà. àìrọ̀ ẹ má wọlé ẹ ṣàkọ́kọ́ rà náà mo máa ṣe. ok mú ẹyọ kan wọ́n gbà yẹn. ẹ ṣí sà. òun lélẹ̀ sà. owó tuntun mo fẹ́ fún ẹ o. owó tuntun ẹ ṣe. ṣé bá gba change. màá ní kí ọmọ wa mú ṣéǹjì wá fún yín. gbàngbà yẹn ó dáa wàá tà. àmì ajá wa o. àmì ẹ ṣé bàbá. wàá ta gbogbo ẹ̀ tán o. àmì ẹ fọ ẹ àmì o ẹ̀fọ́ mi dùn èmi náà dùn ẹ wá rẹ̀fọ́ ṣèkí mọ́mì kọ sílé ni bá mi sọ fún wọn pé mo wá o and owó tó jẹ mí jọ sọ fún wọn pé mo máa gbà nírọ̀lẹ́ ẹ wá rẹ̀fọ́ o ẹ̀fọ́ mi dùn èmi náà dùn kò wọ́n o ẹ rẹ̀fọ́ ẹ̀rà mi o ẹ̀fọ́ mi dùn èmi náà dùn o mọ́mì ẹ káàsán wà mo ti gbọ́ tó bá dọ̀la ẹ rẹ̀fọ́ ẹ̀rà mi o ẹ̀fọ́ mi dùn èmi náà dùn ẹ̀fọ́ mi dùn èmi náà dùn. àsìkò ṣáá ní gbogbo nǹkan o ìgbà ṣáá ní gbogbo. o ṣeun o àwọn bàbá mi ò ní fi ẹ́ lẹ̀ o wá dúró tiẹ̀ ọmọ kò wù mí kí tí ì lọ ó wù mí kò tẹ̀lé mi lọ sékòó. Jerry bó ṣe ń ṣe mí náà nìyẹn lọ́pọ̀lọpọ̀ báyìí náà àmọ́ iṣẹ́ tí àwọn bàbá mìíràn gbélé mi náà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí náà kò gbọ́dọ̀ má ṣe náà iṣẹ́ yín náà pẹ̀lú àdìsẹ́ lọ́pọ̀lọpọ̀. àṣẹ gbogbo àṣẹ ẹnikẹ́ni tó bá ń bínú yín pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yín náà bẹ́ẹ̀ ṣe ń rí agbó jáde náà inú òun náà dì sí lọ́pọ̀lọpọ̀ bí àwọn sọ́kọ̀ tẹwà ló wá kú kọ̀ọ̀kan náà. kí ló tún kù. tẹwà pé ọjọ́ sínú ọ̀tẹ́yìn náà á wá báyìí náà ó ní àwọn nǹkan náà tí á dùn báyìí àwọn òkè èkó náà tẹ́yìn náà bá mi gbé wọn lọ́pọ̀lọpọ̀ báyìí. àwọn ice cream. ice cream. àwọn ṣàwámà. ṣàwámà náà pọ̀ ń pè ṣàràfà. tẹwà àwọn náà àdé àpòmọ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí náà. kò sí wàhálà tẹ́yìn náà bá ti wá jọ̀hún ẹ bá mi kó rẹpẹtẹ wá lọ́pọ̀lọpọ̀. jẹ́rìí ọjọ́ sí náà mo fáwọn alálẹ̀ náà ní ice cream náà. wọ́n mú ice cream. ó ṣe fún dídùn lọ́pọ̀lọpọ̀ báyìí náà. ó wà táwọn àwàdẹ ni àwàdẹ ti pọ̀ jù. wò ó jẹ́ kí n máa yètè máa lọ. o ṣé o o ṣeun o o ṣeun o àwọn bàbá mi á máa dúró tì ẹ́ o. ẹ ṣeun o. àgbékẹ́ gbòò ni tí ò sí tó gbé ẹ̀kọ́ lé lọ báyìí. ẹ ò mú ò sí ìmúdù rárá. ìdùnnú tiẹ̀ ní ìdùnnú tèmi tí mi ò bá ti bàjẹ́ nù tèmi náà ti bàjẹ́ nù tí mi ò bá dùn nù tèmi náà dùn nù. wọ́n ní pé ká sanwó exam tí a fẹ́ ṣe exam ẹ̀yìn ìdánwò wa ní 40,000 ẹ̀ lọ́pìn mo dẹ̀ gbọ́dọ̀ ṣe exam tá a bá ṣe ń sìn àní lọ sí ìwé gíga ńlá. ìwé tó lè yà ókè 40,000. ó fọ́nì gan wàláhì ó fọ́nì mi láì kó o ti máa fún 40,000 lóhùn 40,000. mo mọ̀ pé tí ó. wọ́n sì gbọ́wọ́ oṣù náà pẹ́ yìí kò tí ì pẹ́. ṣebí transfer lẹ fẹ́ ṣe. mo fẹ́ ṣe transfer ní ó ṣáà ní àkáǹtì ó pè lèmi lò. tí mo mọ́mì mi ni mọ́mì mi. ok ó ṣe àkáǹtì mọ́mì àwọn náà lọ máa bá mi sọ. ó yá pé àkáǹtì. 70 46 8. ìjọ ń ṣẹlẹ̀ ni pé ó mọ nǹkan mo fẹ́ kó o bá ń wo nǹkan kan bẹ́ẹ̀ náà. ó yá ẹ ká lọ. ìgbà kan fi hàn náà rí inú yẹn ó ń kọ mí lóminú àtijọ́ ni mo ti fẹ́ kó o fi hàn mí bọ̀. ó yẹ wọlé ẹ wọlé. wọ́n bá ń wò ó ṣé bẹ́ẹ̀ máa ẹ mú irọ́ mu ò lè wọlé ẹ mú bọ́ta. ní ilé mo ti fẹ́ kọ́ ọ bá ń wọ kíní ọ̀hún. ẹ wá yín gan ẹ mú mi ṣeré ni ẹ ti jẹ́ pé ẹ má next time ẹ má ẹ bá pè mí báyìí ṣóni yín dàrú ni mo ṣe ti gbàgbé gan pé security ni ṣé ti wọ́ fìlà mo rò pé ìnáwó kan lẹ ti ń bọ̀ orí yín ti dàrú láíláí yín tẹ bá tún pè mí má gbé yín ṣépè ní tẹ mo pọ́n ilé mo tẹ̀ gbẹ lówó lọ́wọ́ ni mo ti gbà pé security ni kí ni mo fẹ́ wọ́n wò bẹ́ẹ̀ tẹ́ lè gbé bọ́ta kí ni mo fẹ́ wò nǹkan tẹ́ lè gbé bọ́ta. ẹgbẹ́ ń dákẹ́jà ìmútẹ́tì wẹ̀ ẹ́ pẹ̀lú solve problem gan ẹ tẹ̀ tún wà dùn áńgà mi. èlò lẹ́yìn tẹ́ fẹ́ fún mi gan kò rẹ̀ ẹ́ lé máa gbé yín ṣépè orí yín ti dàrú.
ọmọ mi gbọ́ bí gan mi ẹ̀ ní wo mo gbé bọ́ wí kiri ẹ̀ bọ́ mo yá ọpọlọ rẹ̀ ò ní yí bá mi. dọ́là táyọ̀ tí ò yá yìí àmọ́ tó kù tẹ̀ wá ra nǹkan tán. ọjà yìí tẹ̀ wá dọ̀ọ̀lì ní báyà àti ẹ̀rẹ́ nìkan ọlọ́run ṣàánú wa ọlọ́run já tà lé ní. oríṣiríṣi ìwé ló wà. Mama ẹ ká sọ mọ́. Yes ma. Mami ẹ ti dé látọjà ní ẹ ká mo ti dé látẹ̀kàn. báwo wá ni ọjà ṣe ta. mo ṣàánú gbogbo ẹ̀ fún dọ́là tààrọ̀ ní tọ́lọ́run. mọ́mì ẹ wo mo fẹ́ ní fọ́rọ̀ kan mo fẹ́ sàn. mo má rí mi fún kankan lọ lé kó lọ change fún kó wá kiri lọ jàre. ẹ wo ó wà very important mo gbọ́dọ̀ sọ fún yín. ó dà má bọ̀. lórí ọ̀rọ̀ owó school tí mo sọ fún yín náà ni wọ́n ti ní pé ká san owó pé dàbá sanwó àníṣe exam ní next week o. báwo ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ màá lọ yọjú sọ̀rọ̀ ẹ̀ mi ìyá ọmọ kẹ́hìn gbogbo nǹkan tí bá bọ̀ ń bẹ̀ máa jẹ́ kó gbọ́. ẹ wo ẹ sọ fún wọn sódà ọba lè máa fún yín lówó yẹn. mo ti gbọ́ kò sí wàhálà ṣáà lọ lé kó lọ pààrọ̀ aṣọ tó máa ń wọ̀ kó wá kiri lọ kí n. àsìkò ṣáá ní gbogbo nǹkan o ìgbà ṣáá ní gbogbo nǹkan ẹ rọra. àsìkò ṣáá ní gbogbo. àwọn igi báwo ṣọ apá ọyà mọ́mí ẹ̀ kọ́nà sí ilé ìyá bá mi kó àbọ̀ kó sílẹ̀ fún ẹ̀yìn kí ló dé. táwọn bá ti wà lébi ti báwo èmi ò láìkí àbí irú kí lè báyìí èmi ò láìkí irú ọwọ́ yìí náà àwọn náà ti mọ̀ náà tí wọ́n máa lọ kí n máa bọ̀ wá ni irú kí lè báyìí nítorí Ọlọ́run èmi ò fẹ́ rú ọwọ́ yìí o mi ì fẹ́ rú ọwọ́ yìí o ẹ máa ṣe báyìí fún mi náà ẹ máa ṣe báyìí fún mi mo gbádùn gbogbo kìíní mo ti máàkì ṣọ́ọ̀bù mi sílẹ̀ ní padà bọ̀ wá bá mi sọ fún wọn wọ́n jáde kọ́ bá mi fowó mi sílẹ̀ ó gbọ́. ewa àfààná kí ló ṣe ẹ́ náà ó rẹ̀ túra ká ọmọ jayéjayé ni wá wọ́n máa dọ́là ara ẹ̀ gbádùn ẹ̀mí ẹ̀ gbádùn ẹ̀mí ẹ̀ ọmọ yìí mò ń sọ fún ọ̀rẹ́ mi ọmọ ẹ̀kọ́ lè mi èmi ò ráyè èmi ò gbọ́ kankan. mi ẹ wà ó tẹ̀lé ìjókòó ẹ̀ tó tó mi. kí ló lọ́wọ́ mi tí mi nílé ìgbé bọ́ọ̀dì mo tún fẹ́ fún rẹ̀ ní tí ò bá dìde mi ní sọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ tí ò lọ sẹ́ni bí ẹ̀ lẹ́ni yìí o kò sẹ́ni kankan tó lè gbé mi jáde. ṣáájú wọn náà yìí tí ì ṣe ṣé àwọn tó ń bọ̀ wá lálẹ́ yìí àwọn ọmọ yẹn àwọn ọmọ yahoo yẹn àwọn ọmọ ṣáná wọlé wọ́n máa gbé sí wa lára èmi máa ń jẹun kí tí máa jóúnjẹ mi èmi ń jóúnjẹ lásán fún wáìnì mi a máa ń gbádùn mọ́jú ni a máa gbá mọ́jú ni. ó yẹ kó lọ máa tògún ní mọ́tò ni. mo ti ń rojọ́ jù. mi ò ráyè àròyé níṣẹ́ ìbáka ìgbéke níṣẹ́ yẹn wọ́n ní mi ò lọ ṣé tún láti wà bẹ́ẹ̀ ni. ókè mi ti gbọ́ bọ̀ tí mo ti gbọ́ màá lọ èmi á lọ bá dá tèmi lọ bọ̀ tí bá ti mú nǹkan bọ̀ wá ní ìjọ́ kejì mi ì ní fún ẹ kankan o má béèrè o torí bá lọ fara ṣiṣẹ́ ni o tí bá ti wá gbádùn ara mi tán màá tún wá jẹ gbádùn sí i tí bá tún wá jẹun tán màá tún jẹ oúnjẹ mi dẹ̀ ni ó yẹ kó ti mọ̀ náà. ọ̀pọ̀ tó mọ̀ náà jù yẹn lọ ó wà lára ẹ̀ mo ta ilé ní kò sí ẹnì kankan tó lè gbé mi jáde nílé mo máa lọ sí. kí ni tèmi ẹni kò jẹ́rìí sọ́run kò máa o ṣe ó dàbọ̀ o ṣe mo fẹ́ lọ relax. ó dàbọ̀ o ṣe máa lọ ọmọ ẹ̀kọ́ lè mi tí wọ́n bá jayé mi á jayé kí ni ọjọ́ wo mo lò ní ayé tí mo wà ní gbádùn ara mi. ọjọ́ mẹ́ta fún wa wà nìyẹn o ó yẹ kí n ti wá láti àná ṣùgbọ́n mi ò ráyè wá bí mo ṣe ń toko dé báyìí náà ni mo ní kí n wá bóyá mo tẹ̀ lè rí ìrànlọ́wọ́ kékeré kan ọmọ mi Àgbékẹ́ ló fẹ́ ṣe ìdánwò tó dẹ̀ fẹ́ ṣe òun ni wọ́n máa fi ṣe graduation lẹ́yìn Ọlọ́run àti ẹ̀yin tí mo tún rò pé bí mo lè rí nǹkan kan gbà. bẹ́ẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ tún ni rárá owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi báyìí báwo rí ìjà tó ti bá lágbára màá ṣe fún ẹ tó ti gbọ́. má fún mi jọ ọ̀rẹ́ ẹ mú nǹkan tó lè bá mi ṣe sí i. bí ojú ọ̀rọ̀ tó má fún ẹ jẹ ó ti ń pa mí lẹ́rìn kò sí ọ̀rọ̀ tó má fún ẹ jẹ òun ṣèyàn bẹ́ẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ fún ẹ lẹ́kọ̀ọ́ òun ṣèyàn bẹ́ẹ̀ sì ni nǹkan tó ṣẹlẹ̀ ń sì máa pe ọmọ mi Kenny máa pè é tó ti gbọ́ mo mọ̀ pé kọ̀ọ̀kan máa jáde látọwọ́ ẹ̀ kọ̀ọ̀kan balẹ̀ ṣùgbọ́n kò sí wàhálà máa ṣàlùwà.
wá sí school yìí. Sí kankan jàre. Mo tiẹ̀ rántí kankan. O rántí master àtọ́ṣe gbà yẹn. Master Clef mo rántí. Ó mọ̀ pé a máa bẹ̀rẹ̀ exam ní next week. Now kò sí problem. Karen kí ló dé tó ṣe tí sanwó tiẹ̀? Wo nǹkan ló ṣẹlẹ̀ má worry very soon mọ́mì máa tó sanwó. Ọ̀tẹ̀ ẹ̀gbọ́n wọn dàgbọ́n. Pé master yẹn dẹ̀ burú gan-an. O ní láti sanwó kíákíá o. Kò sí kankan jàre mọ́mì máa sanwó. Ìwọ má worry ṣáàjẹ́ káká ò pé pọ́n ní pé exam yẹn fẹ́ le gan wèrè yín má ní. Mo máa le gan sọ fún wa ní school yìí pé kò wá ni. Tètè. Wàhálà ìwé ìgbọ̀n wọ tuntun màá tún délé ní ìsìn màá tún lọ máa kiri ẹ̀fọ́ mọ́mì ṣàfẹ́ pa mí gbogbo ẹ ti sún mi o àtúntọ́ ni ẹ dúró ná wọ́n ní pé kí n lọ sọ́dọ̀ mọ́mì bàdà kẹ́yìn mọ́mì fẹ́ pa mí kí ló dé wàhálà yìí ti pọ̀ jù màá tún lọ síbẹ̀ yẹn ó dídí bẹ̀ yẹn màá tún wá dé ní ìsìn màá tún máa kiri ọ̀rọ̀ ẹ̀ ká sọ wà. ọjọ́ mẹ́ta báwo ni school? Mọ́mì tiẹ̀ ní pé kí n wá rí yín fún kíní tẹ́jọ sọ yẹn mà. Bẹ́ẹ̀ni bá mi sọ fún ó kù díẹ̀ ó bá ti ṣarajọ màá kó wá fún sọ fún pé mi fúnra mi màá kó wá fún lé ṣé o ti gbọ́? O ṣé ọkọ mi ó dà bá ń kí yẹ. Yes ma ẹ ṣé mà ẹ ṣé gan ni àmì mà. Ọ̀rọ̀ pẹ́ nìkan lánàá mo lè fi torí pé nǹkan sọ̀rọ̀ sí mi ní ipa ìwọ ọ̀rẹ́ mi mo wá bá ẹ pé kò yá mi lówó olóòní tí mo dẹ̀ mọ̀ pé o ní nǹkan tí wọ́n máa ń ṣe fún ẹni tó bá ṣe kọ́ bẹ́ẹ̀ màá jẹ́ kó o mọ̀ wá àti ọmọ kẹ́hìndé dídàmú kó bẹ̀rẹ̀ sí ní máa pa àti ọmọ rẹ ọmọ kẹ́hìndé ẹ má rò ó láyè dídàmú ló máa gbé bá yín orí bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. Ọmọ yìí tí mo dẹ̀ ni mo fẹ́ pè ìyá àgbékẹ́ ọ̀hún gan-an náà tẹ̀lé ní rántí ń sìn kí ló ń ṣe léyìí ó ti ń ríngì hello ìyá nẹ́tíwọ́ọ̀kì ni àti ẹ̀kúkú mọ̀ báyìí hello báwo ni ọkọ mi bẹ́ẹ̀ni èmi náà ni báwo ni ọmọ kẹ́hìndé ó dẹ̀ ṣeun mi ọjọ́ ó ṣàkó gbogbo gbà mí ó dáa ok ọkọ mi ó dẹ̀ jọ ìrànlọ́wọ́ kan ni mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ ìyá àgbékẹ́ ọmọ ẹ̀ fẹ́ ṣe ìdánwò níléèwé wọ́n dẹ̀ ti ní tán bá dẹ̀ ti sanwó yẹn pé ń kàn nílé rí ìdánwò yẹn ṣe ó dẹ̀ dákun bá mi ya ní iyekíye tó bá rí yá mi màá fi ìtókùnkùn lọ́wọ́ ara mi jọ ọkọ mi jọ bá mi wọ ọmọbìnrin náà ń ṣèyàn bẹ́ẹ̀ sí mi ni ò ní kẹ̀ ó dáa kò sí wàhálà Ọlọ́run á ràn wá lọ́wọ́ iṣẹ́ ó dáa ó dàbọ̀ nǹkan tí mo sọ fún ẹ òun náà nílò gáàsì yẹn nìyí èló ló wá fẹ́ ṣe báyìí kò ń ṣe tuntun. ẹ mú 3,000. àpà Ọlọ́run ní ṣe lápà ìgbà tí mo ra kinní tó wà nílẹ̀ yìí 30k ní 30,000 ni mo rà èló ló fẹ́ ṣe ọkọ mi èló ló wá fẹ́ bá mi fi sí báyìí ọkọ mi bá mi ṣe dáadáa. 5,000 máa lọ àbí kí n ta ni tó bẹ́ẹ̀ pé yàn nídìí ó yá mo wá àkáǹtì ó yá jẹ́ ń pe nọ́mbà mi fún ẹ. mọ̀ mi láti jọjọ́ tí mo ti wá sọ́dọ̀ yín ẹ wo bí mo ṣe ń ṣe léyìí tí mò ń ṣe léyìí tí mò ń ṣe léyìí gba ní gbogbo ẹ̀ bọ́ sí bàbá bàbá ẹ jọ ìyá yìí ti tó gé tí má dé gbogbo àwọn ọ̀rẹ́ mi ọmọ òpin kí ló ṣẹlẹ̀ kẹ́ni cash kò sí nǹkan kan mọ́ ṣé kí n para mi ni bàbá ṣé kí n para mi ni bàbá ẹ jọ torí ìwọ náà mi á farabalẹ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí náà
àwọn tó nílé ayé àwọn olúmọlẹ̀ ṣòmọ̀gà olómìnlẹ́fẹ̀jẹ̀wẹ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí náà wọ́n ti fi problem náà wọ́n ti fi ràn mí lọ́pọ̀lọpọ̀ báyìí náà torí ètò ẹ̀ náà lèmi náà ń ṣe lọ́wọ́ náà tí táwọn náà fi wá bíbáyìí lọ́pọ̀lọpọ̀ báyìí náà. bàbá ẹ wo ẹ fọpọlọpọ lẹ bàbá ẹ bá mi ṣe nǹkan yìí mo fẹ́ náwó bàbá mo fẹ́ náwó kí ni kò tí mo pẹ́ ni tó ti ń jẹ ẹran kó máa jẹ gu bàbá ẹjọ́ tó yọ lọ mo fẹ́ náwó. tí o ti rí ibi tí wọ́n náà jẹ́ kó mọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀. ẹ jẹ́ kó mọ mi o. ọmọ tó ti ń jẹ ẹran kò gbọ́dọ̀ jẹgun. nísìnyí wọn náà máa jẹ ṣàrámà wọn máa jẹ bábíkíù lọ́pọ̀lọpọ̀ báyìí náà. torí àtàkèrè ìyọ́dún lọ́pọ̀lọpọ̀ báyìí náà òun ni ìgbà lọ́wọ́ mi lọ́pọ̀lọpọ̀ máìkò kọlẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí bí wo imú fún ẹni tí wọn náà bá fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ òun náà ni kí wọn náà fi kàn ẹni tí wọn náà nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ báyìí náà òun náà ni kí wọn náà fi kàn báyìí náà. bàbá ẹ ní pé èèyàn tí ń bá láì tí mo lọ. yeah you got it. tó jẹ́ bí ìyàwó mi. ẹni tí wọn náà bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ bójú ọkùnrin náà ni bójú obìnrin náà ẹni tí wọn náà tọkùnrin náà ayọ́ ní sí lọ́pọ̀lọpọ̀ báyìí náà wọn náà fi kàn báyìí. òun náà ni àwọn náà ìmí á parí iṣẹ́ sí lára báyìí tí wọn náà á fi adolówó báyìí. ẹ wọ are you crazy or something ẹ sọpọ ọkọ wẹdà mo sọ pé ẹni tí wọn náà bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ náà kí wọn náà ó fẹ́ fi kàn mí náà. ok ẹmí pé èèyàn ti máa láì. tí wọn náà bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ṣé ok èmi ló wọn náà fi ẹ́ lò lọ́pọ̀lọpọ̀ báyìí náà ọmọ ìyá mi fẹ́ lo babaláwo you are not set to obey interpretation of a fair boy in the window. èyí tí mò ń ṣe pẹ̀lú ẹ̀ ìfẹ́ ṣé o rò pé bí a pé mo lè tẹ̀ ẹ́ ṣe. ìfẹ́ tí n bá rí ẹnu ayé mi ò lè ṣe anything. Are you sure? ìfẹ́ I'm not joking. ìfẹ́ máa tọ́jú ẹ̀ gbogbo sáìtì mò ń wálé dìde tí mò ń ṣe àwọn náà tó ti invest with it nínú sáìtì ó yẹ kó mọ̀ pé torí tiẹ̀ ni. mo trust ẹ. ìfẹ́ ok. a ti parí exam kí ni next mo ti miss ẹ jẹ́ ká lọ gbádùn ara wa náà ìwádìí àti parí exam school. ìfẹ́ mo understand o ṣáà mọ appointment mi sọ fún ẹ pé o fẹ́ wọlé fún mi the next 7 hours. 7 hours okay. máa pè é lágbo. Are you sure? I will surprise you. Ebo ni kí tí wàá bá ẹ àbí the same place ẹ náà. Ó yẹ kó máa sísọ náà iṣẹ́ site náà ló ti máa bá mi. Site okay. Ibi tí ẹ̀kọ́ ti jáde tí owó ń wọlé ní ilé owó ni. Mo jẹ́ ẹ̀rí ẹ̀ ṣá. Kí ló wá ṣaago ìyá àgbékẹ́ tí ò wá lọ báyìí? Kí ló wá ṣe báyìí? Kò ń ṣe nẹ́tíwọ́ọ̀kì. Kí ló wá ṣaago ìyá àgbékẹ́ tí ò lọ báyìí? Bóyá kí kúkú kó lọ fún ara mi. Kó lọ ní kúkú fọkàn kan pọ̀ kí n kó lọ fún. Kúkú kó lọ fún ara mi. Àsìkò ṣáá ní gbogbo nǹkan o, ìgbà ṣáá ní gbogbo nǹkan ẹ rọra. Ìdá mọ̀ pé máa gbádùn tílẹ̀ máa fi ṣú mi. Máa kí inú ẹ dùn lórí fake. Òfò ló mú. Bàbá yẹn kò sí ọkọ lọ́wọ́ ẹ̀ mọ́ ó ti tọ́ fún. Nígbà tá a wà ní skul gan náwó àti wá kó ní skul tún náwó. Lọ́wọ́lọ́wọ́ ní kẹ́ni cash. Owó ti wà lọ́wọ́ ẹ̀ àti kí ló fi. Lè láyé John. Àjọkẹ́bè. Awesome. A lè fi ń dúró dé láti ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀. Ó ní ọ̀dọ̀ àwọn kọ́sítọ́mà mi kan tí mo pẹ́ sí òun ló jí lé mi. Tọ́kọ bá mo jẹ àyàtọ̀ alárinà ayẹ̀bá. Ẹ jẹ́ ara yàn. Kò sí wàhálà wá fún mi lábọ̀. Ṣáàmù kan bọ̀ fún mi. Máa wọ̀n rẹ̀ sí ẹ. Kò sí wàhálà. Ajá máa pẹ́ wa mọ́jú wọn ni. Àwọn míì nìyẹn mo ti gbàgbé sára, mo ti gbàgbé jẹ̀dí sára. Ṣùgbọ́n kò ṣe. Máa ń ẹ̀ pa. Ṣùgbọ́n kò ṣe. Kí ni mo ṣe? Ìpinnu ń bẹ láti dúró 2 hours ní sí òkè kan. Má bínú náà, má bínú fóònù mi wà ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi bẹ̀ yẹn, mo kàn kíìpù ẹ̀ síbẹ̀ ni. Mo ń ṣàjẹ́, má bínú, mo ń ṣàjẹ́. Ó dẹ̀ mí rè.
ṣe àìsàn ọ̀rọ̀ ìyá rẹ̀ ṣé ká bẹ̀rẹ̀ rẹ̀ ṣé bẹ̀rẹ̀ rẹ̀ ṣé wo ọkọ rẹ̀. Àsìkò ṣáá ní gbogbo nǹkan o, ìgbà ṣáá ní gbogbo nǹkan, ẹ rọra. Àsìkò ṣáá ní gbogbo nǹkan o láyé, ìgbà ṣáá ní gbogbo nǹkan, ẹ rọra. Ẹ̀sọ́ fẹ́ ní kójú kọjá kókó, kò ní jèrè. Òṣèlógídó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ rà torí pé ìwọ náà ni ò jẹ́ kémi náà mi á máa jogodo Òṣèlógídó I am very grateful mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ báyìí náà torí lónìí mo fẹ́ kí àwọn kọ́sítọ́mà náà tẹ́mi á wá báyìí torí pé àwọn tó máa wá fún iṣẹ́ kékeré náà tẹ̀ ní awo huge money náà tẹ́ máa wá pẹ̀lú owó ńlá náà òun náà lèmi náà fi àgbàlẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ Òṣèlógídó náà èmi náà gbé kí mo sọ̀dí náà fún ẹ báyìí náà èmi náà gbèdí náà fún yín lọ́pọ̀lọpọ̀ báyìí náà torí pé iná ilẹ̀ ń fún mi ṣe mo kí yín o jẹ́rí lónìí náà kọ́sọ́mà dáadáa náà ni kò wá lọ́pọ̀lọpọ̀ bá náà Òṣèlógídó mo kí ẹ lọ́pọ̀lọpọ̀. ẹ ti rí. olùkọ́ náà fojú ọjọ́ báyìí náà ọ̀sà náà sún ẹ̀jẹ̀ náà nígbà wọn náà ti àtẹ̀lẹ̀ báyìí náà Òṣèlógídó èmi náà mo fẹ́ kó rí mi náà kó fún mi náà kí lóun náà ti àṣẹlẹ̀ báyìí náà Òṣèlógídó ìwọ náà á fẹ́ àwọn mi báyìí mo fẹ́ mọ òun náà tó ń bẹ nínú ìtàlódò náà tó ń dòdò lọ́pọ̀lọpọ̀ báyìí náà wọn náà fún wọn mí ní wọn mí. ojú rẹ ni kò já ìmọ̀ ìpolówó ẹ̀gbọ́n mi àǹtí mi rè àǹtí mi rè yes this is my hand àǹtí mi rè lọ́pọ̀lọpọ̀ ẹni káàsì náà ó ti sórí ibú náà bí wọ́n bá ti wà náà ó ti sórí ibú àtìgbà tí wọ́n náà ti wá níbàyí náà torí kémi náà ṣe ẹ̀gbọ́n àgbo náà fún ẹ mo fẹ́ kiri kan láwọn ẹgbẹ́ kò fi kan ẹni náà tó bá nífẹ̀ẹ́ náà alólùfẹ́ kò fi kan náà òun náà lè máa fi aṣẹ́wó ẹni káàsì ẹ̀gbọ́n mi lọ fíẹ́fíẹ́fíẹ́ ṣẹ́wó Òṣèlógídó náà dákun náà má jẹ́ kémi náà á jogodo àǹtí mi kí Òṣèlógídó. kí ló ta ló gbóná wojú ẹ̀kọ́ náà ta ni ẹ̀ náà jẹ́ kémi náà á rí ẹ báyìí náà jẹ́ kémi náà rí ẹ two face kémi náà fi ajú méjèèjì náà kémi náà fi rí ẹ lọ́pọ̀lọpọ̀ báyìí náà kí ló ń náà tó ẹ ti rí common look yẹ. jẹ́ àǹtí mi ẹ dákun náà àǹtí mi ẹ dákun ẹ foríjì mi náà mi ò mọ̀mọ́ ẹ dákun ẹ foríjì olórí orí ibùdó èmi náà ṣe kan náà fún mi mo pápádà ṣe báyìí náà fún mi lọ́pọ̀lọpọ̀ báyìí àǹtí mi ẹ̀gbọ́n mi náà ẹ dákun ẹ bá pa mi nígbà téyìn náà sọ fún mi pé yìí náà fi lọ sí àkó ẹ fi lọ ọ́sùn èmi náà náà gbé kémi náà wà nílẹ̀ kémi náà máa sọ ọgbọ́n ẹ dákun ẹ má pa mi kú ẹ dákun ẹ má jẹ́ kémi náà á kú ẹ dákun àǹtí mi olórí lọ́wọ́ ṣàlùkọ́ lágọ́dún àti. Candy cash. Mo bí kí mi náà ti rẹ̀ ọ́ ní bàá wà náà. Mo máa padà rush.
Mọ́mì, ẹ káàsán. Mo ń bọ̀ láti school ni mo dẹ̀ ní pé kí n ya ọ̀dọ̀ yín pé kí n kí yín. Yes ma. Kí ló wá dé tí ẹ jókòó síta? Ó rẹ̀ yín kẹ̀. Ẹ pẹ̀lẹ́. Mo ò gbọ́ pé ó rẹ̀ yín. Mọ́mì ẹ pẹ̀lẹ́ dìde. Ṣé mọ́mì mi dẹ̀ ti wá, ṣé wọ́n ti wá rí yín? Wọ́n ì tí mọ̀. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ̀dẹ̀ ti wá lògùn àbí kílẹ̀ ti lò? Ẹ ti lògùn. Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Èmi á lọ lé nísìn. Màá sọ fún mọ́mì mi pé ara yín ò yá. So that wọ́n máa bá yín gbé àwọn àgbo. Bó jẹ́ àgbo kọ́ bá yín ṣe kọ̀ọ̀kan. Ẹ pẹ̀lẹ́. Ẹ kí n tètè dé lé nísìn. Ẹ pẹ̀lẹ́. Mo ní pẹ́ dé. Kí ló fi kí ni mo fẹ́ káwọn èèyàn máa sọ báyìí sí? Kí ló fẹ́ káwọn èèyàn máa sọ bíi báwo? Àjọdé ìbá ìnájọ kúrò nílé ni. Ṣùgbọ́n níbi ìbàlẹ́jọ́ wà. Ibi ìnájọ wà náà bọ́bọ́ kẹnimọ́ nìyẹn ni. Kẹnimọ́ ni mo sọ fún yín kẹ́ wọ́n máa tẹ̀lé bọ̀bọ́ ẹ̀ mọ́. Mo ní kẹ́ máa tẹ̀lé mọ́ kílẹ̀. Ibo ni mo fẹ́ wá sí? Ọ̀rẹ́ sọ bẹ́ẹ̀ ni wọ́n náà náìsì níwọ̀n bá ti tiẹ̀. Kí ló náìsì? Gbogbo yín máa tẹ̀lé wọn máa gba nǹkan lọ́wọ́ ẹ̀. Ọlọ́run kúkú ṣe mí kú bá yín gba nǹkan lọ́wọ́ ẹ̀ rí. Màmá ní mò ń gba nǹkan lọ́wọ́ ẹ̀. Màmá ní mò ń gba nǹkan lọ́wọ́ ẹ̀. Ó ṣe fàájì fún wa náà máa ní èwo ni pé kí ni ṣé mo tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ni. Ọlọ́run ṣe fàájì. Ọlọ́run ṣe mi bá yín tẹ̀lé lọ ṣe fàájì rí. Ṣé mo tẹ̀lé lọ ṣe fàájì rí? Bó ló wá fi sísìn? Nǹkan tí ìlú dẹ̀ ń sọ báyìí sí ni láti odidi àná. Alátàná. Látàná. Ìyẹn náà dáa. Ṣé bá fi ṣe ẹjọ́ wá. Gbogbo ní gbogbo ẹ̀ láti wò. Bí láàmú tó fẹ́ wà sí. Mi ò mọ. Ó ti ṣó ti paago bọ̀bọ́ yẹn náà. Ó ti pe switch off ni ó pa fóònù mi. Títí ẹ̀ ń kọ́. Adéhùn náà nọ́mbà ẹ̀ ò lọ. Okay. Àsìkò ṣáá ní gbogbo nǹkan o. Ìgbà ṣáá ní gbogbo nǹkan. Ẹ rọra. Àwọn gé o. Káṣí ní ìgbà. Ṣé wàá pa? Mọ́mì lọ sọ́jà ní ti wọn fún mi. Owó wa ń kọ́. Sóyàwó. Aláyé bá ń kó jáde jàre. Ẹ bù wọn ní kí n fún yín lówó rárá ìwọ ni. Ní kí ni? Owó tẹ̀ kí fi jẹun ilẹ̀ ń gbà. Wọ́n kò sí. Wá sáré o. Má jẹ́ wọnú ẹ̀ o. Ṣé o fẹ́ ya wèrè? Àbí ọ̀rọ̀ wo ló ń bá mi sọ? Ẹ má bù wọn. Àbúlò bukú leléyìí. Aláyé fún lówó jàre kó jó lówó. Aláyé 400 lómi. 400. Aláyé kó jáde jàre. Lẹ́yìn lè fẹ́ bá àtajà tán ni. Bẹ́ẹ̀ kò gbọ́jà ilé mi lórí ni. Gbé lómi lórí ni kí n máa lọ kiri fún yín gbé lé mi lórí ni. Aláyé mú 400 jáde jàre kó jẹ́ kí n máa lọ. Ìyá ọ̀dẹ̀ kan mi o. Àǹgó mi jàre. Báwo ló fi wá ń ṣe báyìí? Tó bá ń ṣe àgbékẹ́. Ó ti délé ló ṣàlàyé fún mi ló lára ọ̀rẹ́ mi ò yá. Mi ò mọ kankan o. Báwo wá tún ṣe ń ṣe báyìí? Báwo ló fi ṣe wá ń ṣe ẹ́ báyìí? Ṣé kò pọ̀jù báyìí lọ? Báwo ni ó ń ṣe dáadáa? Báwo ṣáà ní gbogbo ẹ̀ báyìí? Ó dà o. Tó bá máa fi dọjọ́ rọ̀, tèmi náà bá ṣe gbogbo àgbo tí n bá sè, máa gbé wọn pé kó gbé wá fún yín. Ó dà. Wọ́n fi ṣiṣẹ́ fún yín náà. Wọ́n náà fi ṣiṣẹ́ fún yín. Ti yín lọ́tọ̀. Ti tèmi náà lọ́tọ̀. Ó yá òun wá gbà. Oh, they calm down. Ta ló wá gbé fúnlẹ̀ngbé lé lórí? Aláyé gbé gẹ̀ sílẹ̀ kí ló ń ṣe ẹ́? Ó dẹ̀ kó garu lórí tání náà. Iye tó bá wù mí ni máa fún ẹ. Wọ́n ní ọ̀gá làwọn ti sẹ́tù yín kìnnìkan. Dá padà. Kí ló ṣe tí mi ò lè gbà pé? Ó fún ẹ ní iye títí ẹ. Wọ́n fún èmi náà ní wọ́n dẹ̀ ṣe iye tèmi náà sí ẹ. Wọ́n ètò fi máa yọ̀nà owó ti tèmi. Aláyé ò lè gbowó ẹ pé. Torí àwọn tèmi náà bá wa ju wọ́n ṣe fún mi. Wọ́n náà bá mi bíbá ẹni sọ èmi náà máa ṣe fún ẹ. Jọjọjọjọ kò jọ rárá. Àwọn tí wọ́n bá nílẹ̀ wọ́n ṣe fún ẹ.
pẹ̀lú tèmi mi ò gbọ́dọ̀ kú gba ìyá kò gbélé mi ìyá kò gba nọ́ńsẹ̀sì lèmi wọ́n mi ìfẹ́ yẹn ó dà pé ọ̀ sọ fún ẹ aláyé kó ga sílẹ̀ o ṣó fẹ́ gbọ́ kó ga sílẹ̀ iye tí bá fún ẹ ni mo fún ẹ kó gbà bẹ́ẹ̀. mo bá ṣèyẹ o wọn ẹ tí ò lé ìkọ̀ láwo náà kí ló ṣẹlẹ̀ gan ó ti gba títí ẹ fẹ́mi ní ti tèmi ohun ẹ̀ kò gba tàwọn. wàá padà mú ẹ wálẹ̀ ṣó fẹ́ gbọ́ tí wàá fẹ́ gbowó wàá mú ẹ wá sílẹ̀. nígbà pé lóòótọ́ ṣá ó máa dídọ̀ tẹ̀ wàá dídọ̀ tẹ̀ ọyọ ń pẹ́ ojú ọ̀sẹ̀ ó yá bá mi ṣe. wàá jẹ transfer ni. tí bá gba ilé ìbáyìí next time má gbé wá o next time má gbé wá tó bá gbé wá ní nígbà o. mo dúpẹ́ fún àbẹ̀wò mi o ẹ ṣé mo dúpẹ́ sà o ẹ ṣé sà o. ẹ pẹ̀lẹ́ mà èmi náà ti ń bá ọlọ́run sọ̀rọ̀ ó dẹ̀ fi yé mi pé mo máa fún yín lálàáfíà láìpẹ́ láì jìnnà náà á fún yín lálàáfíà. àmín o àmín ẹ ṣé mo dúpẹ́ sà o. olùṣọ́ àgùntàn ẹ jọ̀ọ́ ọmọ mi kan wà nílùú èkó ó ti pẹ́ tí mo ti gbúròó ẹgbẹ̀yìn ẹ bá mi fi àdúrà ẹ bá mi fi jagun lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ náà máa ṣìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo ibi tó bá wà ẹ jẹ́ bá mi fàdúrà jagun. kò sí wàhálà mọ́ ọlọ́run á wà pẹ̀lú ọmọ náà kò sí wàhálà mọ́ gbogbo ènìyàn ọlọ́run máa ṣe ẹ ṣáà fọkàn balẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà máìkẹ́lì mímọ́ olúwa ọlọ́run á fi màmá lé. mo ti ń wọlé báyìí bẹ́ẹ̀ ni mo ti ń lọ sórí òkè báyìí ṣé ọ̀rọ̀ ìyá kẹ́ni àti ọmọ rẹ̀ ọlọ́run á gbàdúrà bẹ́ẹ̀ ni ok mo ti gbọ́. jẹ́wọ́ fún mi. kí ẹ fẹ́ sọ pẹ́pẹ́ ó ti tó. irú ọ̀rẹ́ mi ìyá ọmọ Kẹ́hìndé. ó ti tó. kí ló ṣe mọ́mì mi bọ̀dá Kẹ́hìndé. mo sàásì. àzá o kò yé mi sàásì kí lè yẹn jẹ́. gbogbo àìsàn tó ń ṣe èmi ni. ẹ dúró like ẹ̀mí ìgbébí gbogbo mọ́mì mi bọ̀dá Kẹ́hìndé ṣe sick nígbà yẹn tí mo wá ń sọ fún yín pọ́ sick ẹ̀yin lẹ jẹ́ kọ́ sick. mi ní o kò tí wá tán síbẹ̀. ó rọ́mọ ẹ̀ tó wà lókè. bọ̀dá Kẹ́hìndé. ó ṣe àdàdà èmi ní. tẹ máa ń sọ fún yín pé ọmọ mi bọ̀dá Kẹ́hìndé o wọ́n ní ó ń ṣe rádaràdà pé ká má kánjú ká má ṣe kíni kan ẹ̀yin náà lẹ tún ń ṣe wọ́n. ẹ̀kílẹ̀ tẹ wọ́n advice àwa tẹ̀ ń sọ fún wa kí ló dé mọ́mì kò dáa náà position òun lẹ́fẹ̀ẹ́ káwá wá ìgbà tẹ̀yìn tí ń bọ ọmọ èèyàn kan jẹ́. mi ò mọ̀ pé bó ṣe máa rí rẹ̀. ṣe ẹ̀jẹ̀ máa ní ká gbé bible ká máa lọ church mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ kò dáa náà kí la máa ṣe báyìí ṣé kí n lọ bá yín pé òun wá kẹ́ sọ fún wọn sódà ara yín máa yá báyìí wọ́n àti ẹ̀dá ẹ̀jìn yìí ọlọ́run dẹ̀ ṣe ara tí wọ́n náà ti yá. mọ́mì ebi ni báwo ni àgbẹ̀kẹ́ ẹ̀ka sùn wà náà mú tẹ̀ sí. yes ma ẹ̀ka sùn. kọ́kọ́ yàtọ̀ dọ̀ yín ni. ẹ wo orin tẹ̀lé mi àti mọ́mì jọ sọ ń ṣe o tí mo ní pé màá bá yín pé wọn. ẹ wo mọ́mì ó yá ẹ máa sùn kọ́ tẹ sọ fún wọn tẹ mọ́mì ìyá àgbẹ̀kẹ́ kò sùn ní ìsìn náà ìyá àgbẹ̀kẹ́ mọ́mì. mọ́mì mọ́mì kò sí kò tó ṣe mọ́mì yìí sí àjọ ń sọ̀rọ̀ ni ọ̀rẹ́ ń gò lájọ ń sọ nísìnyí mọ́mì bá kí là ń sọ kí ló bá a kò láìpẹ́ wá ló máa jẹ ẹ̀rọ mi ẹ̀ lọ́sọ̀ yìí lọ bẹ́ẹ̀ jẹ́ mọ́ ìwọ ló gbowó mi.
kí ìṣàgbékẹ́ mi wò lọ́kọ̀ mo ń tẹ́lẹ̀ àgbẹ̀kẹ́ mi àgbègbè òní bó ló jẹ́ tí ò wá sí ọ̀fẹ́ mi sọ́fẹ́ mi ọlọ́ orí mi sọre bí mo ti ń wá láti bẹ̀ bó ló jẹ́ ìgbà olókùn bá nìyẹn ń pọ̀ jù ọ́ àgbẹ̀kẹ́ nǹkan tí mo fẹ́ fi hàn ní fi hàn lónìí ó ti yọ fárẹ̀ balẹ̀ jáde ó mọ̀ balẹ̀ ní fi hàn mò ń bọ̀ ó yá wọlé. Nǹkan ti ṣe mí. Nǹkan ti ṣe mí o. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí. Ìwúlò àwọn ìjà sọ mí wò. Àsìkò ṣáá ní gbogbo nǹkan o. Ìgbà ṣáá ní gbogbo nǹkan ẹ rọra. Ọmọ lẹ́kọ̀ọ́ ìkọlẹ̀ ẹ gbà mí sọ́mọ ìtìyàwó rẹ̀ ni àbójú ń dùn mí. Tẹ̀tẹ̀ fún mi jẹ́ mi. Àgbékẹ́ òun ní ṣá Àgbékẹ́ òun ìtìyàwó rẹ̀ ṣá òun ìmọ̀ ìtìyàwó rẹ̀ ọmọ ìṣẹ́ sọ́mọ jẹ́rí àbọ̀ ilé yóò gbàdúrà wọ́n bó ṣe ilé ìmọ̀ ìtìyàwó rẹ̀ kẹ́. Ẹ ká sọ wọn ẹ kúṣẹ́ màmá rí ẹ fún mi lówó. Nǹkan tó wà bẹ́ẹ̀ kò tí ì sówó ńlẹ̀ lẹ́nu o. Màmá irú ọ̀rọ̀ wo nìyẹn náà irú ọ̀rọ̀ wo nìyẹn náà màmá bá lè fi ṣe báyìí náà. Báwo ni mo ṣe ń ṣe kí ni. Èmi ò lẹ́kẹ̀ẹ́ orú ọwọ́ yìí mi lẹ́kẹ̀ẹ́ ọwọ́ lásìkò mo wá ilé tó ti ta ọjà ẹja sọ pé kí ni. Màmá wojú yìí o màmá máa wojú yìí o àbírú kí ni eléyìí máa wojú yìí o lásìkò ẹni kò sọ mo fi ilẹ̀ màmá wo ti sọ̀rọ̀ látòkè náà ṣe fẹ́ gbowó ẹgbẹ́ gbàṣẹ lọ́wọ́ mi. Àwọn ọ̀gá ti sọ̀rọ̀ lókè náà. Wọ́n ti ọjà tó kiri lọ ṣé ò ní rówó gbà ni. Kò sí problem màmá ọjà tí mo fẹ́ kalẹ̀ ẹ ṣé kí n kọjá yín ni. Lọ síbo. Kí n kọjá yín ni àbí kí lọ kí n kọjá yín kò sí problem màmá. Màmá ìwò máa gbọ́ mi lẹ́nu kí ni gbogbo mi nìyẹn náà. Ó dà pé tí mọ̀ kankan mo níwèé lọ́mọ. Màmá ìwò ẹ fẹ́ mi lọ́wọ́ mi jàre òun ni mi níwèé lọ́mọ. Èmi àbí mo ti bá yín sán ni. Bá mi sán. Mo ti sán màmá mo ti sán. Màmá má dá lóhùn má dá lóhùn wọ́n pẹ́ owó bẹ̀rẹ̀ owó ṣọ́ọ̀bù ni. Mi ìdè tún pa kankan mo ní kó padà wá. Bẹ́ẹ̀ máa ń ṣe Nàìjíríà. Ọ̀pọ̀ ìwọ ni bẹ́ẹ̀ máa ń ṣe Nàìjíríà ṣé ká má gbowó ṣọ́ọ̀bù ní iṣẹ́ wa là ń ṣe náà. Èwo bá ń ṣe Nàìjíríà ẹgbà ẹ wá kọ́ ìjọba lèmi ṣiṣẹ́ fún ṣé mo ṣe sápò àdá mi kí ló kọ ìjọba kí ni tí wọ́n ti jọba sẹ́yìn máa wà ní sẹ́yìn máa wà ní. ọjọ́ ìjọba ẹ̀rọ ẹ̀kọ́ jáde jàre gbé lè tẹ̀sán fún mi jàre ní kí ni màmá ìwọ ẹ bọ́ sínú ẹ̀fẹ́ mi lówó mi jàre ẹ má gbọ́ mi jàre ní kí ni màmá mi fẹ́ wọ́n sí jẹ́ fún ẹ ọmọ ìwọ lè tẹ̀sán ẹ tí ní jàre kó jáde fún mi jàre ẹ kó jáde fún mi ẹ̀gbọ́n ẹwọ ọlá yín ni o ọlá yín ni o àwọn ọkọ bó ń ṣe ń sọ̀rọ̀ jáde ó ní kí n wá ẹjọ́ làbọ̀dá yìí o ẹjọ́ làbọ̀dá yìí o ní kí ni kí ló kàn mí àbí mi ní wà ní mò ń bọ̀ next week ó dàpọ̀ ìtẹ̀sí tán. So ṣé bọ̀ mo sọ fún mi pé 3M mo need. Mo ti sọ fún ẹ pé máa fún ẹ aṣáájọ ń bọ̀ láti ibì kan ni mo ní àtijọ́ wá ibà ẹ̀ ní tábà ti délé máa ṣètò ẹ̀ náà. Torí àwọn kò gbọ́dọ̀ gba ètò àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀yin obìnrin wo àmọ́ tábà ti dé ọ́fíìsì kò yẹ kí n mọ̀ ṣùgbọ́n kò yẹ kí n mọ̀ gbogbo nẹ́ẹ̀sì àwọn owó yẹn ṣá. Ọkọ mi. Tábà yìí ti ránṣẹ́ àwọn Chinese company yẹn wọ́n ṣeré o wọ́n ti ra gbogbo ìlú òdìdí náà. Bọ̀ ṣé bó sọ wípé wọ́n ti ro gbogbo abẹ́ pákí yẹn tí bàbá yẹn dá lọ wà. Mo ń ṣẹlẹ̀ torí àwọn dangerous animal yẹn mo sọ pé kó máa gbẹ̀gbẹ́ síbẹ̀ so a lè máa busy all the time. Àbódọ̀tí gan-an mi ò fẹ́ gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí ó tèkì àwọn nǹkan yìí o. Jafẹ́rì. Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Ṣègbè ni ọmọ àdúgbò mi ọmọ àdúgbò mi. Kẹ́níkà ṣàdé fún mi wọ́n lára ṣẹ́nìtì kẹ́níkà ṣe fún àlówó orí wà bẹ́ẹ̀. Bébí ṣe wà àbí swap foundation level kẹ́níkà ṣe fọ́ fún yín gan mo kó oúnjẹ gbogbo àwọn ministry foundation tẹ máa ń lò yẹn fọ́ fún yín ó ti pinja ọmọ dáadáa ni. Kẹ́níkà alaye go ẹni cash Ọlọ́run àmì wíwé of capacity ẹni àti náà tẹjọ. Pinja o tí níyàwó náà o tí níyàwó. Mo ti níyàwó kan Adéjọkẹ́ lórúkọ ẹ̀. Adéjọkẹ́ ló ń gbẹ́jọ́ lẹ kó parí. Àkáǹtì ó yá pàkáǹtì ẹ fún
91629880. Okay, ó bá ṣe jẹ́ ṣá, ó bá ṣe jẹ́. Kí n jà máa sọ̀rọ̀. Àsìkò ṣáá ní gbogbo nǹkan o, ìgbà ṣáá ní gbogbo nǹkan, ẹ rọra. Àsìkò ṣáá ní gbogbo nǹkan láyé, ìgbà ṣáá ní gbogbo nǹkan, ẹ rọra. Ẹ sọ fẹ́ ní kó ti kọjá àkókò, kò ní jèrè kan, kò ní gbé gbóhùn tó ní. Ẹni lẹ́kùn méjì lójọ́, àgbàgbà fọwọ́ sọ̀yà kò ní láti kó fún dandan, tòró lọ́rùn wọn ẹ̀dá lọ. Ayé mi ti níjà ìlódì. Àjọkẹ́ ẹlẹ́fọ̀ọ́. Àbọ̀ náà kọ́ ìdìbò mi. Àgbẹ̀kẹ́. Ẹgbẹ́ ẹ̀wọ̀ ọlá yìí ni ọlá yìí ni. Ẹ̀yin náà sọ fún mi pé ẹ̀yin náà fi lọ dáko ẹ fi lọ ọ̀sùn èmi náà ṣe ni pé kémi náà ṣe kíni kí wà bíbẹ̀ náà kémi náà máa ṣọ́ọ̀kù ẹ dákun ẹ má jẹ́ kémi náà á kú ẹ dákun. àwọn àtọ̀ wa rèé o ẹjọ ẹ lọ wo iṣẹ́ wa tó ń bọ̀ náà àsìkò ẹ̀dá produced by Omowunmi Badru èmi náà ni mo produce èmi náà mo kọ story èmi náà mo nìkan mi àwọn tèmi lélẹ́yìí àwọn student mi lélẹ́yìí ó yá let's go there. ẹ lọ wo ẹ ti yé yín ẹ kàn lọ wo ẹ kàn ẹ ti get nǹkan tí mo tún ara rẹ sọ ẹ kọ́kọ́ lọ wo ná ẹ lọ wo ẹ máa mọ bó ṣe ń lọ ẹ ṣáà mọ̀ mú bọ̀. ẹ ṣe fún ìsíkísùn náà lọ́pọ̀lọpọ̀ náà ṣé ẹ rí ẹyẹ ènìyàn náà lọ́pọ̀lọpọ̀ tí fíìmù yìí bá ti ṣe fún ìjáde lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe fún wíwò lọ́pọ̀lọpọ̀ láì lo glass ẹ ṣe fún wíwò èmi náà mo fẹ́ sáyé dé ọ̀dọ̀ China náà. ó ti tó ẹ wo ẹ lọ bá wa wo fíìmù àtúnṣe ìfẹ́ jáde tẹ́ bá wò kẹ́ fún wa ní comment kẹ́ wo bó ṣe dùn sí ẹ nílé ìwò tán ẹ máa ní ká tún ṣe mí fún yín ni o. àwọn owó tán ni ẹ ṣáà mọ̀ Asumi TV we love you Wumi TV we love you love you more. ẹ tẹ́ bá fẹ́ gba nọ́mbà òòṣà náà mo ní nọ́mbà òòṣà náà.